Sheikh Adamu ní qualification rẹ̀ ni lọ́jọ́ rọ̀ wọn orí bó ti rí wọn ọ̀rọ̀ bí ṣe ọ̀rọ̀ Sheikh Adamu ti rí wọn ọkàn wọn lọ mọ́ sí gbogbo àwọn àfáà tó ṣáájú wọn ni wọ́n yìí ṣe wàhálà tí wọ́n yìí ṣe tíra lórí wọn ṣebí ẹbá níyàn wọn lọ́dá sí wọn bí ẹ̀bá sàníyàn nínú gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ tí Sheikh Adamu kọ́tàn nípa wọn tá ń kọ́ Sheikh Adamu kéwú wọn kálà àtàwọn táwọn ọmọ kéwú wọn yálà ìmúre lónìí tí bàbá sì sọ̀rọ̀ àfáà wọn sínú tíra oore wo ni àwọn àfáà wọn ṣe fún Sheikh Adamu kún tó sọ bẹ́ẹ̀ ẹ̀mí Sheikh Adamu lọ mọ́ sí wọn ẹ̀mí ọ̀hún tó mọ́ sí wọn lè ta wọn yọ ìyẹn máa fi ọkàn mi mọ́ sáájú fi ju aṣáájú lọ ńgbà mi tọkàn rẹ bá ti mọ́ tẹni sí ń bẹ wájú rẹ wàláhì Ọlọ́run lè gbé ọ̀fọ̀ tó tún ṣáájú ẹ tí ó tún máa wọ̀ lókè Olúwa máa ṣe bẹ́ẹ̀ bí Sheikh Adamu bá ń pè àwọn àfáà tó ṣáájú àlè tó wọn ọkàn wọn mọ́ sí wọn ni Sheikh Adamu ti jù wọn lọ mélòó wọn máa ń lè lárúbáwá nu wọn bàbá da ọ̀rọ̀ kálá ẹ sọ àfáà kan mo challenge gbogbo ẹni tí ń wò mí àti gbogbo ẹni tí ó bá wí pé kíni Jákúmẹ́lì ń wí mo challenge kó wá ẹ mú àfáà kan jáde láti yàyín délẹ̀ Yorùbá tí wọ́n á sọ̀rọ̀ Sheikh Adamu tájọ lògbà ní 90s tí Sheikh Adamu fi kú àti lẹ́yìn ìgbà tí Sheikh Adamu kú káwọn ó tó kú tí 2000 fi kọjá sí yàyín tá a wà yìí láàfáà kan tó ṣe tíra ní tí Sheikh Adamu ṣe inú àwọn tájọ lògbà ẹ mú jáde wá bọ́ọ̀ bá wá rí wá mú jáde wá láàfáà kan tí wọ́n jọ lògbà pẹ̀lú Sheikh Adamu yẹn pàfi àfáà kan mú pé yẹn pàfi èyí ó wù ọba rí mbẹ́ táwọn alẹ́ lárúbáwá rí náà rí tíra rẹ̀ tí wọ́n á fún Wizamul Ulum wal Funun táwọn lárúbáwá pé gbogbo kéwù ni wọ̀ yìí mọ̀ kò sí tọ́sẹ̀kù tọ́ mà ẹ máa fà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa nílẹ̀ lárúbáwá Sheikh Adamu nìkan náà ni. Masha Allah rahimahullah. ẹ wá máa fà kan wá inú àfáà tí wọ́n lògbà pẹ̀lú Maulana Sheikh Adam táàfà ọmọ alárúbáwá wa kọ́wọ́ kọ́ rẹ̀ sínú tíra tó tún pè lọ́gàá mi òun ni Sehu Yusuf al-Qaradawi ó ṣe tíra ó fẹ́ dákọ̀ Sheikh Adamu sínú tíra rẹ̀ ọ̀gá mi ni Sehu Yusuf al-Qaradawi pé Sheikh Adamu ó ní ọ̀gá mi àṣẹyìd lárúbáwá yẹn sábà lo ṣẹyìdù fún yẹn wọn ṣẹyìdù àwa là ń lò ń lòkulò yẹn àti ṣẹyìkù àti ṣẹyìdù kọ̀ọ̀rá rẹ̀ ń bẹ̀ ni wọ́n máa yìí lóga kí wọ́n tó lè lò fún yẹn Sheikh Adamu nìkan wọn lò fún ẹ tún sọ àfáà míì tí ọmọ alárúbáwá kó kọ rẹ̀ sínú tíra ní gbogbo àfáà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí láti yà yìí láti lọ ní ìdílẹ̀ Yorùbá. Masha Allah. Tọ́mọ ó yìí ti kú kí Yusuf Qaradawi tó dákọ̀ ẹ̀ ó ti kú Sheikh Adamu ti kú kí Qaradawi tó wí pé àṣẹyìd Adam Abdullahi Ilori orúkọ Ìlọrin ń bẹ nínú tíra Sehu Yusuf Qaradawi tó yẹ Yusuf Qaradawi sì ní àfáà gbogbo ayé ni àfáà gbogbo ayé ó sì dákọ̀ Ìlọrin èmi Sheikh Adamu lórí tó yẹ máa ti ń jẹ́ Ìlọrin ọgbọ́n Ìlọrin bí tẹ́lẹ̀ Al-Ilori ọkọ̀ síbẹ̀ ẹ wá sọ àfáà míì táwọn alárúbáwá mọ̀ wọn ò mẹ́nìkan kan lẹ́yìn Sheikh Adamu nìkan bẹ́ẹ̀ tún bí lárúbáwá dò ní pé ta ni wọ́n mọ̀ Sheikh Adamu nìkan náà ni wọ́n mọ̀ lẹ́yìn rẹ̀ wọn ò mẹ́nìkan mọ̀ bẹ́ẹ̀ ni ẹni wọ́n bá tún mẹ́ ẹ̀ tún sọ lọ́gọ́gún ṣàṣẹ Adamu náà ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni tó ń dákọ̀ àfáà míì tí wọ́n mọ̀ lẹ́yìn òun nìkan náà ni ok nígbà wá rí bẹ́ẹ̀ wá sọ àfáà kan tí ó kéwú ńlẹ̀ lárúbáwá tó wá dọ́dọ̀ àwọn lárúbáwá tí wọ́n sẹ́tì ẹ̀sáàmù fún tó sì pàṣì inú àwọn tán ló gbà pẹ̀lú Sheikh Adamu títí di òní tàà tún sọ yìí náà kọ́dà tá àtẹ̀yìntẹ́ ẹsẹ̀sẹ̀ gbé mímọ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ fẹ́ ju Sheikh Adamu lọ tọ́lá nǹkan Sheikh Adamu wọ́n tún gba Wizam bẹ́ẹ̀ ni Wizam zab ok wá sọ àfà kan nínú àwọn tán bá Sheikh Adamu lùgbà láàfà kan inú àwọn tán jọ lùgbà pẹ̀lú Sheikh Adamu kì í sá àwọn tán bẹ lónìí tí wọ́n jọ lùgbàǹgbà náà tí gbogbo ẹ̀ ń ta lásìkò náà lọ́hùn tó wá bíúdì ọmọ kéwú ẹ̀ wá ríbi Sheikh Zuglul Sheikh Mustafa Zuglul kò sẹ́ni ó nírú ẹnu ọmọ kéwú láyé kò sí àfáà tó ní Mustafa Zuglul torí pé ń gbà tí Sheikh Mustafa Zuglul ń gbọ́ yá lórí pé wọ́n ń pe Sheikh Adamu pẹ̀lú lẹ́tà fún kọ́nfẹ́rẹ́sì nílẹ̀ lárúbáwá wọ́n sì ń pe Sheikh Zuglul pẹ̀lú lẹ́tà tiẹ̀ lọ́tọ̀ fún kọ́nfẹ́rẹ́sì nílẹ̀ lárúbáwá àwọn méjèèjì àfáà àgbà Nàìjíríà ni wọ́n ń pè wọ́n fún táwọn alárúbáwá mọ̀ yí pé àfáà àtọmọ kéwú làwọn ń pè ọkàn nínú tíra Muftahul Hadith Mustafa Zuglul Sunusi wọ́n ṣe tíra tó pọ̀ bí Sheikh Adamu ṣe ń jẹ́ muwarrikh olùkọ́ ìtàn ní Sheikh Zuglul ń jẹ́ muwarrikh bí Sheikh Adamu ṣe ń jẹ́ muzakkiw ní Sheikh Zuglul ń jẹ́ muzakkiw ta ló ṣàkọ́fà rẹ̀ Sheikh Adamu ni ta ló kọ́ Sheikh Zuglul bí wọ́n ti kọ ìtàn ta ló kọ́ wọn bí wọ́n ti kọ tíra ta ló kọ́ wọn bí wọ́n ti fa kéwú ta ló kọ́ wọn bí wọ́n gbogbo nǹkan wọn ò ké ń bò mí Sheikh Adamu náà lọ́kọ́ wọn ọwọ́ akọ́ wọn tán alárúbáwá wa mọ̀ àwọn rò pé àwọn méjèèjì bóyá àgbààgbà àfáà méjì ni lọ́hùn ńgbà wọn dọ̀hún ni bàbá tó ń wí pé èmi tẹ́ ń pè wípé Fọdílátù Sheikh láti Nàìjíríà àfáàgbà àti bàbá tẹ́ pé àfáàgbà yìí à ń tọ́ ń tọ́ èmi dà àfáàgbà rèé ẹ sọrú ẹ̀ tó bọ́rọ̀ bá ti wá rí báyìí
ọkàn ní Sheikh Adamu fi yanjú gbogbo nǹkan ìmọ̀ tí Sheikh Adamu ní kọ́ ló jẹ́ wọn lẹ́yìn ọkàn wọn ló jẹ́ wọn lẹ́yìn bí Sheikh Adamu ti wá rí wọn ó ti títí dòní yìí náà sẹ́ àwọn Sheikh Adamu bàbá wa Sheikh Abdulrazak Bello Maulana Sheikh Adamu ń sọ fún ẹnìkan lánàá ń gbà tá tẹ́mi àjẹ́ ń sọ̀rọ̀ mo ní Sheikh Adamu laysa aliman wataniyan وليس عالما يربويا وليس عالما نيجيريا وليس عالما افريقيا انما هو عالم عالمي tí Adamu yẹ sá àfà lọ́ni nìkan kìí sá àfà Yorùbá nìkan kìí sá àfà Nàìjíríà nìkan kìí sá àfà Áfíríkà nìkan àfà gbogbo ayé ni wọ́n ń pè é dá sọ̀rọ̀ gbogbo ayé tó bá kan ọ̀rọ̀ Islam wọ́n béèrè lọ́wọ́ wọn torí pé àwọn ni ẹni tó lè sọ̀rọ̀ nípa Islam Nàìjíríà Islam ti Nàìjíríà tí Adamu nìkan làwọn Lárúbáwá béèrè lọ́wọ́ rẹ̀ pé bò ní ti rí mbẹ́ so ọ̀dẹ̀ nítorí àṣù lérí rẹ̀ kéèyàn wá nígbà náà Sheikh Adamu ò ṣe nǹkankan àbí kálá fi àìmúrí àfi mọ̀ ká fáhà oore tí Sheikh Adamu ṣe wá gbogbo ẹni tí ń bú Sheikh Adamu àwọn àfáà yín tó kọ yín wọ́n bẹ nínú àwọn tí Sheikh Adamu tún ọ̀rọ̀ wọn sí ilẹ̀ Lárúbáwá bẹ́ẹ̀ni tó Lárúbáwá ọ̀dá wọn mà wọ́n bẹ nínú àwọn tí Sheikh Adamu tún wọn sí lọ́hùn wípé àfáà lòun náà àfáà nuru ọ̀gbọ́ wípé alágbájá àwọn tún ní àwọn àfáà tún ń bẹ nígbà àwọn Lárúbáwá wípé ilé wọn nìkan náà ni kò sẹ́lò mi ń bẹ mọ́ láwọn míì tún kù ló tó dákọ̀ àwọn kọ̀ọ̀kan òun ló bí gbogbo à ń ṣe tíra ń dákọ̀ àwọn àfáà sínú tíra àwọn nìkan rò pa àfáà ní Nàìjíríà àwọn ẹ̀sẹ̀ ń sọ wípé ó tún ká àfáà kan ó tún ká àfáà kan ó tún ká àwọn àgbà ńlé àwọn tó láwọn aṣáájú ńlé àwọn Lárúbáwá ọmọ pẹ́ nìkan kan bẹ̀ wọn nìkan náà wọ́n mọ̀ gbogbo àfáà tí wọ́n bá Lárúbáwá bá dákọ̀ rẹ̀ lónìí Sheikh Adamu lójú wọn mà torí ìkọ́wọ́kọ́ wọn sínú tíra lójú wọn dá wọn náà mà pé wọ́n bẹ̀ látara ọkàn tó dá ṣaṣáájú ọkàn tó dá tí yàbá wa gbà mí lónìí tí wọ́n mú lára fáwọn hasbunallahu ni àwọn náà mú lára fáwọn Sheikh Adamu ni ọkàn ni òun lọ́rọ̀ yín fi ń dá báyìí láfi lè jòkó ọjọ́ bí báyìí lónìí bẹ́ẹ̀ bá lóhun tí ẹ máa kéwú pé ọmọ kéwú ọfẹ́ bá Sheikh Adamu àníyàn ńkọ́ àníyàn lọ́jọ́ bọ̀ òun ni òjò ojúnú yàrá rẹ̀ lọ bó ti máa kéwú tóun náà ó ojúnú yàrá rẹ̀ lọ àtàdúgbò yìí nìkan níjọ́ tí Sheikh Adamu ní tí wọ́n jáde káàkiri gbogbo ayé yìí Sheikh Adamu ní ẹnìkan tó fà wọ́n lọ́wọ́ kò sí ẹni tó fà wọ́n lọ́wọ́ wọ́n dá lọlẹ̀ Lárúbáwá fúnra wọn láì ní olùfinimọ̀nà wọ́n kàn ń lọ bí ẹni tí ń lè kú ni bẹ́ẹ̀ ni wọ́n ń lọ bí ẹni tí ń lè kú tí ò ní dé mọ́ iná ni wọ́n lọ tó bá sì débì kan wa tún kọ orin pé bọ́lọ̀ ń bá ní adé wọ́n wá sí wàhálà ó dé wàhálà wọn wá jiná tán gbogbo ẹ̀ wá sí wọ́n wá parí gbogbo ẹ̀ wọ́n wá fà níyàn rí yanjú gbogbo ẹ̀ èyí tó wá parí gbogbo ẹ̀ wọ́n fi jákèmẹ́lì òun ni wípé kò sóńtọ̀ òun tó kú tán láàfà tó kú tán tọ́mọ rẹ̀ wá lórí rẹ̀ tí wọ́n ń lo ayé bí babalágége tí ń lo yìí kò sí wọ́n bá sì wà ọ̀yá àmújáde a béèrè kó mú jáde wọ́n bá ti lé lọ èmi ò ní ọmọ ìjà mi ò lè lọ́wà níwọ̀n ni mẹ́sàn-án ẹnìkan láàfà tọ́ wá kú inú àwọn tán jù olùgbà pẹ̀lú Sheikh Adamu tọ́mọ rẹ̀ wá nírú ìràwọ̀ tí mùdírù níyì wọ́n má wulẹ̀ wọ́n kàn mẹ́sàn-án lásán a kàn fẹ́ mọ́ náà ni kò sí ìsàn bọ́rọ̀ ọba ti rí báyìí káwọn mọ́ríkàsì ọmọ wípé challenges ọ̀pọ̀ ebu ọ̀pọ̀ bọ́mọdé ọba bá ìjà dùnmọ́ àwa ní kò sí ntájẹ tí ò ní tán kò sí ntájẹ tí ò ní tán àmàlà òsì wọn náà ìfẹ́ jẹ tẹ́lẹ̀ ọfẹ́ jẹ kọ̀ bá mọ́ni bọ́ba rẹni tí ń bú mùdírù àbá mùdírù yìí tó sì rẹni tí ń búrú Sheikh Adamu ẹni ọba búrú Sheikh Adamu àfá àti ọ̀dà bí Sheikh Adamu lánàá tọ́ba tún wá bú mùdírù àfá àti ẹ̀tọ́ ní ọ̀jọba kọ̀dà bí mùdírù tòní ẹni tọ́ba yìí tí ọba yìí ti láàfá àtọ́jọ́rú mùdírù yóò bú mùdírù tọ́rẹ́ni tí ò nírú ẹni ò ní mọ iye ẹni.